Ẹ ké hallelujah. Èní ni ọjọ́ kẹtàlá nínú àdúrà pípa ìrunú ọ̀tá. Ẹ jẹ́ ká kọrin báyìí. Bàbá, oore rẹ máa pọ̀ o bàbá, mélòó ni kí n sọ o bàbá, oore rẹ máa pọ̀ yẹ o, mélòó ni màá wí. Mo ní bàbá, oore rẹ máa pọ̀ o bàbá, mélòó ni kí n sọ o bàbá, oore rẹ máa pọ̀ yẹ o, mélòó ni màá wí. Hallelujah. Ẹ jẹ́ ká gbàdúrà báyìí. A mú ìdájọ́ Ọlọ́run wá sórí gbogbo agbára jẹ́ tó ń pọ́n ìjọ yìí lójú ní orúkọ Jésù. A mú ìdájọ́ Ọlọ́run alààyè wá sórí gbogbo agbára jẹ́ tó ń pọ́n ìjọ yìí lójú. Ó yá mú ìdájọ́ Ọlọ́run alààyè wá sórí gbogbo agbára jẹ́ tó ń pọ́n ìjọ yìí lójú ní orúkọ Jésù ní àgbàdúrà. Àmín. Ibi gíga àgbékalẹ̀ àti àsopọ̀ àwọn ọkùnrin àti obìnrin ìkà ní ìjọ orí òkè iná àti ṣiṣẹ́ ìyanu jákèjádò àgbáyé ó yá wó lulẹ̀ wó lulẹ̀ wó lulẹ̀ nípa iná wó lulẹ̀ nípa àrá wó lulẹ̀ ní orúkọ Jésù. A ti kọ̀wé rẹ̀ wípé ohun ìjà wa kì í ṣe nípa ti rárá ṣùgbọ́n ó lágbára nínú Ọlọ́run láti wó ibi gíga palẹ̀. Àgbàdúrà gbogbo ibi gíga òkùnkùn ó yá di wíwó ó yá di wíwó wó lulẹ̀ wó lulẹ̀ wó lulẹ̀ lórúkọ Jésù. Gbogbo ibi gíga àgbékalẹ̀ àti àsopọ̀ àwọn ọkùnrin obìnrin ìkà ní ìjọ orí òkè iná àti iṣẹ́ ìyanu jákèjádò àgbáyé ó yá wó lulẹ̀ lórúkọ Jésù wó lulẹ̀ lórúkọ Jésù wó lulẹ̀ lórúkọ Jésù ní orúkọ Jésù Kristi ní àgbàdúrà. Àmín. Gbogbo ìdọ̀tí ibi gbogbo ìdọ̀tí òkùnkùn tó lòdì sí ìjọ orí òkè náà àti iṣẹ́ ìyanu ó yá yọ́ dànù nípa iná 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 yọ́ dànù nípa àrá ní orúkọ Jésù Kristi ní àgbàdúrà. Àmín. Gbogbo ogun láti ọ̀gbun àìnísàlẹ̀ láti pa iléeṣẹ́ ìránṣẹ́ orí òkè iná àti iṣẹ́ ìyanu lára ó yá padà sọ́dọ̀ àwọn tó ràn ní orúkọ Jésù. Padà lọ sọ́dọ̀ àwọn tó ràn lórúkọ Jésù. Ó yá padà ó yá ta padà lórúkọ Jésù. Ta padà lórúkọ Jésù. Ta padà lórúkọ Jésù. Mo ní kó ta padà lórúkọ Jésù Kristi ní àgbàdúrà. Àmín. Gbogbo ipá Gòláyátì tó ń fọ́nu lòdì sí Dáfídì iléeṣẹ́ ìránṣẹ́ orí òkè náà àti iṣẹ́ ìyanu ó yá ṣubú lulẹ̀ kó kú ní orúkọ Jésù. Ṣubú lulẹ̀ kó kú ní orúkọ Jésù. Ṣubú lulẹ̀ kó kú. Gbogbo ipá Gòláyátì tó ń fọ́ni lòdì sí Dáfídì iléeṣẹ́ ìránṣẹ́ orí òkè náà àti iṣẹ́ ìyanu ó yá ṣubú lulẹ̀ kó kú ṣubú lulẹ̀ kó kú ṣubú lulẹ̀ kó kú kó nípa iná kó nípa àrá kó nípa iná kó nípa àrá ní orúkọ Jésù Kristi ní àgbàdúrà. Àmín. Gẹ́gẹ́ bí ohun gbogbo tí a kọ sínú ìwé Àìsáyà orí 47 a pè ìdájọ́ tí a kọ sínú rẹ̀ wá sórí ayaba ọ̀run tó wà nídìí ìbọ̀rìṣà nínú ìjọ wa ní orúkọ Jésù. Mo ní gẹ́gẹ́ bí ohun gbogbo tí a kọ sínú ìwé Àìsáyà orí 47 a pè gbogbo ìdájọ́ inú rẹ̀ tó wà nínú rẹ̀ wá sórí ayaba ọ̀run tó wà nídìí ìbọ̀rìṣà nínú ìjọ yìí ní orúkọ Jésù Kristi ní àgbàdúrà. Àmín. Gbogbo ọkùnrin ìkà tó ń lo agbára òkùnkùn lòdì sí mi ó yá gba ìparun báyìí gba ìparun báyìí gba ìparun gba ìparun gba ìparun gba ìparun lórúkọ Jésù. Mo dúró lórí Kristi àpáta ayérayé ilẹ̀ mìíràn ìyọ̀nà ẹni ó yá gbogbo ọkùnrin ìkà tó ń lo agbára òkùnkùn lòdì sí mi ó yá gba ìparun báyìí báyìí gba ìparun gba ìparun gba ìparun ní orúkọ Jésù Kristi ní àgbàdúrà. Àmín. Gbogbo ìtẹ́ èké òkùnkùn ìtẹ́ àwọn òkùnkùn ó yá jódérú ó yá gbiná sọnù ó yá jódérú gbiná sọnù kó jódérú gbiná sọnù kó jódérú jódérú ní orúkọ Jésù jódérú ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ní àgbàdúrà. Àmín. Gbogbo ilẹ̀kùn àjèjì tí ìfàyà ń bá wọlé ó yá di títì pa láéláé ní orúkọ Jésù. Ó yá tì pa láéláé lórúkọ Jésù. Ó yá di títì pa di títì pa di títì pa di títì pa lórúkọ Jésù. Gbogbo ilẹ̀kùn àjèjì tí ìfàyà ń bá wọlé sínú ayé mi rọ́lù pa ó yá jáde gbogbo ìfàyà jáde. Ó yá ilẹ̀kùn yẹn di títì pa àtì ọ́ pa títí láéláé ní orúkọ Jésù. Nípa agbára àgbélébùú ní orúkọ Jésù ní àgbàdúrà. Àmín. Ẹnikẹ́ni tó jókòó sórí ògo mi láti pa ògo mi run
ó yá mo fà ọ́ ya pẹ́rẹpẹ̀rẹ ní orúkọ Jésù, mo fà ọ́ ya pẹ́rẹpẹ̀rẹ báyìí mo fà ọ́ ya pẹ́rẹpẹ̀rẹ ní orúkọ Jésù, mo fà ọ́ ya pẹ́rẹpẹ̀rẹ ní orúkọ Jésù Kristi ní àgbàdúrà. Àmín. Ẹnikẹ́ni tí ó gba ipò ẹ̀mí àtọpinpin lòdì sí mi, ó yá ṣòfò dànù, ó yá ṣòfò báyìí ní orúkọ Jésù. Mo ní kó ṣòfò báyìí ní orúkọ Jésù. Mo ní kó ṣòfò, ó yá ṣòfò, ó yá ṣòfò. Gbogbo ẹ̀mí àtọpinpin, ẹnikẹ́ni tó ti gba ipò àtọpinpin lòdì sí ayé mi, ó yá ṣòfò, ó yá ṣòfò, ó yá gbiná, ó yá ṣòfò ní orúkọ Jésù Kristi ní àgbàdúrà. Àmín. Olúwa dá àìlera mi lẹ́jọ́ kí o sì sọ mí di pípé pátápátá ní orúkọ Jésù. Olúwa dá àìlera mi lẹ́jọ́ lọ́wọ́lọ́wọ́, ayérayé o, gbogbo àìlera ní àgọ́ ara mi, ó yá gba ìdájọ́ Ọlọ́run alààyè, gba ìdájọ́ Ọlọ́run alààyè, gba ìdájọ́ Ọlọ́run alààyè. Ó yá Olúwa sọ mí di pípé, sọ mí di pípé, sọ mí di pípé pátápátá ní orúkọ Jésù Kristi ní àgbàdúrà. Àmín. Olúwa mọ́ pẹpẹ ìbùkún sínú ayé mi, Olúwa àti sí àyíká mi ní orúkọ Jésù. Ayérayé mọ́ pẹpẹ ìbùkún sínú ayé mi, kó sì mọ́ sí àyíká mi ní orúkọ Jésù. Olúwa Ọlọ́run Ísírẹ́lì, ó yá mọ́ pẹpẹ ìbùkún sínú ayé mi, kó sì mọ́ sí àyíká ayé mi ní orúkọ Jésù Kristi ní àgbàdúrà. Àmín. Mo kọ̀ kí gúnugún òkùnkùn gbé mi lọ lórúkọ Jésù. Gúnugún ayé kò ní gbé mi lọ lórúkọ Jésù. Mo kọ̀ agbára gúnugún, gbogbo agbára gúnugún tá a ti yàn láti gbé mi lọ irọ́ pa, ó yá kú dànù, ó yá gba ọ̀pọ̀ ikú kú dànù, kú dànù, kú dànù nípa iná, nípa àrá, kú dànù ní orúkọ Jésù Kristi ní àgbàdúrà. Àmín, àmín, àmín ní orúkọ Jésù. Ẹ ké hallelujah, hallelujah.